ọ̀rẹ́ kítíkítí iye kan kàtàkàtà bọ́rẹ̀ kítíkítí bá kọni iye kan kàtàkàtà ni ó kù. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé ọmọ àsìkò láyé. Òwe àwọn bàbá wa tá a máa gbé yẹ̀wò lónìí ni ọ̀rẹ́ kítíkítí iye kan kàtàkàtà bọ́rẹ̀ kítíkítí bá kọni iye kan kàtàkàtà ni ó kù. Gbogbo wa la mọ ohun tá à ń pè ní ọ̀rẹ́. Ọ̀rẹ́ lè jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn tàbí ká ní ọ̀rẹ́ tímọ́tímọ́ tí àwọn olóyìnbó ń pè ní close friend. Àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé ẹ̀ẹ̀kan láre once in a while ni a máa ríra wọn. Ṣùgbọ́n ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni a pè ní ọ̀rẹ́ kòríkòsùn. Òun náà la pè ní ọ̀rẹ́ kítíkítí. Ní ìdàkejì a tó sọ̀rọ̀ nípa iye kan kàtàkàtà. Kí la ń pè ní iye kan? Iye kan la lè pè ní mọ̀lẹ́bí tàbí ká pè ní alájọbí tàbí ẹbí ẹni tí àwọn òyìnbó ń pè ní family. Tá a bá wá ní iye kan kàtàkàtà a lè pè ní ẹbí ẹni tó jìnnà sí ni díẹ̀ tàbí ká sọ pé tá a jìnnà sí díẹ̀ tó fi jẹ́ pé ẹ̀ẹ̀kan láre la sábà sọ̀rọ̀ papọ̀. Ìyẹn ni pé ìbáṣepọ̀ ìbásọ̀rọ̀ ẹni pọ̀ kò dán mọ́rán tó. Ṣùgbọ́n kí òwe àwọn bàbá wa kó lè bá yé wa dáadáa wọ́n sọ ìtàn kan láti fi kín ọ̀rọ̀ mi lẹ́yìn. Arákùnrin kan ń bẹ Aderombi lórúkọ rẹ̀. Ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ kan tó ń jẹ́ Kayode. Owó jí sọ́wọ́ Aderombi dáadáa. Ó ní iléeṣẹ́ ńláńlá káàkiri. Kayode náà ẹ̀wẹ̀ ó náà lówó lọ. Àmọ́ owó ti Aderombi lẹ́gbẹ̀ẹ́ Kayode tí ẹ bá ń pè ó gùn gbọ̀nàgbọ̀nà. Owó Aderombi ó bu àyà. Tó ń ti bẹ́ẹ̀ Aderombi ò fi hàn pé òun lówó ju Kayode lọ. Wọ́n kàn jọ ń kọ́ ọmọ lùbọ̀ káàkiri. Ọ̀rẹ́ wọn ń lọ létòlétò tó fi jẹ́ pé tẹ́nìkan ò bá rẹ́ nìkejì rẹ̀ lọ́jọ́ kan ṣoṣo wọn ò ní gbádùn ara wọn. Gbogbo alaalẹ́ ni wọ́n máa ń pàdé nílé ilé ìgbafẹ́ táwọn eléyìnbó ń pè ní club. Kayode ti máa ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ Aderombi pé kó má gba mọ̀lẹ́bí kankan láàyè nínú ayé rẹ̀ o, kí wọ́n má bàa máa ṣe ọ̀fìn tó tó bó ti ń rìn bó ti ń wọlé tó ń jáde. Nítorí pé gbogbo ohun tó máa ń wà lọ́pọlọ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹni tó lówó lọ́wọ́ ni pé gbogbo bùkátà ayé wọn ọmọ wọn tó lówó lọ́wọ́ ń ló gbọ́dọ̀ máa gbọ́. Àwọn mọ̀lẹ́bí mi ya ìkà débi pé wọ́n lè pọ̀ ọmọ wọn tó lówó kí wọ́n lè bá jogún rẹ̀ nígbà tó bá kú tán. Àmọ́ ìgbà tó ti jẹ́ pé ọ̀rẹ́ wọn ti di kòríkòsùn, Aderombi gbà sọ̀rẹ́ rẹ̀ lẹ́nu láì tiẹ̀ yiri àwọn ọ̀rọ̀ tí ń sọ wò pàápàá. Aderombi bá débi pé kódà àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá àtọmọ bàbá bá pè é gan kò ní gbé kọ́ wọn tàbí kó máa ṣàwáwí pé ẹ pè mí padà tó bá dọ̀lẹ́ pè mí tó bá dọ̀tún lẹ́ pè mí òun wá ń gé wọn. Ọ̀rẹ́ kítíkítí. Ṣé ẹni tí ò gbé kọ́ tàbí tí ń sin yẹ̀mọ̀yẹ̀mọ̀ báyẹn ni wọ́n wá sọ pé àwọn fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀? Sí ọ. Lọ́jọ́ kan ìyá Aderombi gorí àárẹ̀ pọ̀ tó fi jẹ́ pé agbára àwọn mọ̀lẹ́bí ọ̀ka àárẹ̀ yìí ní wọ́n bá pe Aderombi. Wọ́n pè títí nọ́mbà rẹ̀ ọ lọ. Wọ́n bá dọ̀dà ju ẹ̀jẹ̀ ọ lọ ìyá ní fi jẹ ni ṣebí ìyá rẹ̀ ni. Kayode sì ti gbọ́ fẹ̀fẹ̀ pé ara àyà Aderombi ọ̀yá. Ó ti sáré ṣètò bí Aderombi ó ti lọ rìn àjò lọ sí ìlú ọba pé àwọn òyìnbó tó ń bá ṣiṣẹ́ wọn ó sì bá wọn ṣèpàdé nírú àsìkò báyìí. Ṣé ohun tí Kayode bá ti sọ náà ni Aderombi ń tẹ̀lé kíá
ó ti gbàlú ọba lọ. ẹ̀yin olùgbọ́ mi amọ̀lẹ́bí pa kìtì mọ́lẹ̀ ní bá tẹkọ̀ létí wọ́n wá lọ lé ìgbà tí wọ́n délé olùṣọ́ ẹnu ọ̀nà tá a mọ̀ sí gate mọ́ òní bá wọ́n bi léèrè pé Aderombi là ń béèrè ó ní ọ̀gá ò sí nílé o ọ̀gá ti lọ rìn àjò. ẹnìkan bá ní ẹ ti ẹ̀ gbọ́ ná ṣe bó lọ́rẹ̀ẹ́ Káyọ̀dé ẹ já pé Káyọ̀dé. nígbà tí wọ́n pe Káyọ̀dé ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ Káyọ̀dé ní ó ti travel òun náà sì ti gbìyànjú láti bá sọ̀rọ̀ ṣùgbọ́n òun ò rí bá sọ̀rọ̀. ní bá tó padà lé ẹ̀yin olùgbọ́ mi lórí àárẹ̀ yìí nìyá ẹ̀ kú sí. ẹ̀yin èèyàn mi lẹ́yìn ìgbà tí ìyá ẹ̀ kú tán tẹ́rẹ́gbẹ́ tìrẹ́gbẹ́ lẹ́yìn bí ọdún mélòó kan sígbà náà ni Aderombi náà bá gorí àìsàn yìí lé wọ́n ti náwó nára wò síbi tí wọn ò tí ì gbà Aderombi dé. àṣẹ àlàáfíà ń bẹ ìlà ń sakọ́ká kọ́lọ́mọjà àlàáfíà ara wo di fíafíà o. ẹ̀yin olùgbọ́ mi ẹ bá ń sàmì. ọ̀rẹ́ rẹ̀ kan náà Káyọ̀dé ló mú mọ̀ràn pé bàbá kan bẹ́ ń bì kan ẹ já lọ́dọ̀ bàbá yìí. nígbà tí wọ́n ó dé bẹ́ẹ̀ bàbá gbé fàjànlẹ̀ bàbá ní ní tí ń ṣe ọ́ yìí nǹkan yọ kan tá a lè ṣe òun náà ní pé ká gbé ẹbọ torí pé tá a bá gbé ẹbọ láàrin ijọ́ méje sóní òkú lẹ́lẹ́jà ń ta o. Káyọ̀dé bá ní kí ló ń ẹbọ kí ló ń ètùtù bó làwọn ó ṣe ṣe. bàbá ní má ṣe yọnu àmẹ́lẹ̀ àfẹ́lẹ̀ kélé tábà tí wàá pèsè rẹ̀ tán ọkùnrin lọ gbọ́dọ̀ gbé. ẹ má sì gbàgbé kò gbọ́dọ̀ jújọ́ méje òní lọ tẹ́ fi gbé ẹbọ yìí. Aderombi bá kọjú sí ọ̀rẹ́ rẹ̀ Káyọ̀dé ó ní ọ̀rẹ́ mi ìwọ nìkan ló kúkú mi dákun bó la ṣe rìn. Káyọ̀dé ní má ṣe yọnu ọ̀rẹ́ mi jẹ́ kí n lọ lé kí n padà wá kí n lọ múra wá. Káyọ̀dé lọ lé n ò rí Káyọ̀dé jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin ìgbà tó di jọ́ karùn-ún babaláwo ní ikú ló fi ń ṣeré yìí o. ọ̀rẹ́ rẹ tó ti lọ láti ìjàrùn àmọ́ rí ni babaláwo bá bi Aderombi pé sóò ní mọ̀lẹ́bí kankan ni. Aderombi ní mo ní ìyàwó mi àtàwọn ọmọ mi ń bẹ ní Amẹ́ríkà. Káyọ̀dé yìí náà lọ sọ pé ìyàwó mi ń ṣàṣemáṣe mi ń gbọ́dọ̀ dáríjì lábẹ́ bó ti wù kó rí lẹ́mẹ̀ tí ìyàwó mi àtàwọn ọmọ mi fi kọ̀yìn síra wa. òun náà ní báyìí ní ìsìn Káyọ̀dé ọ̀hún la wà á rí báyìí àìmọye àǹfààní tó sì ti jẹ lára mi tíyàwó àtàwọn mọ̀lẹ́bí mi ò rí jẹ. ẹ má jẹ́ kí n mẹ́nu lọ bẹ̀rùn torí pé tí n bá ní kí n mọ̀ sí láwẹ́láwẹ́ lórí ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti Káyọ̀dé. ẹbí mi sì rèé Káyọ̀dé yìí náà ló da àárín wa rú tó fi jẹ́ pé ìgbà tí ìyá mi nídìí ìtọ́jú ìlé tọ́jú ìyá mi tó fi jọ́lọ̀ nípè. lẹ́yìn ọ̀rẹ́yìn ló ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé ìrìn àjò tí mo lọ lọ́jọ́ sílùú ọba láti lọ bá àwọn òyìnbó ṣèpàdé kò sẹ́yìn Káyọ̀dé nítorí kí n má bàa rí àwọn mọ̀lẹ́bí mi ni. ṣé Yorùbá ní ẹni tó ṣe bínú ó ṣàpò ìyàkọ́ ni. babaláwo bá ní ọ̀dà jẹ́ kí mi ó pe àwọn ẹbí rẹ̀ hùn kí n bá wọn sọ̀rọ̀. kíá babaláwo ti ki fóònù mọ́lẹ̀ ó pè wọ́n ó ní ẹ wò ọmọ yín kan Aderombi ó ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí ẹbọ kan sì ń bẹ tó yẹ kó gbé kò rẹ́ni bá gbé o. jọ́ méje péré ni jọ́ méje yẹn ó kù ọjọ́ méjì báyìí tá a bá ti rẹ́ni bá gbé ẹbọ yìí tó a jẹ́ pé ó di gbére ó dárìnà kò ẹnìkan sọ pé ewu lórí àrò báyìí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ṣùgbọ́n ohun tí ń rò ní bá àwọn mọ̀lẹ́bí gbarata pé kí ni jọ jẹ́ bẹ́ẹ̀ tá à ń bá wọn ń jà ṣébi ká kú ni àbúrò rẹ̀ ti gbà láti gbé ẹbọ wọ́n mọ̀ gbé bọ̀ lára Aderombi bá yá lọ́gán nígbà tó wá gbádùn dáadáa tán babaláwo bá kọjú sí i ó ní Aderombi
ọ̀rẹ́ kitikiti iye kan katakata bọ́ọ̀rẹ́ kitikiti bá kọni iye kan katakata ni ó kù ẹjẹ́ á máa mọ pàtàkì ẹbí wa bá a ti mọ pàtàkì àwọn ọ̀rẹ́ wa náà nítorí pé a nílò ara wa. Aderombi dúpẹ́ lọ́wọ́ mọ̀lẹ́bí ó ní ẹ ṣeun ẹ tí ẹ wo ìwà burúkú tí mo wù sí yín látẹ̀yìnwá látòní lọ n ò jẹ́ kọ́ka mọ̀lẹ́bí kí n má fẹ́wé bò mọ́. Àwọn mọ̀lẹ́bí gba ẹ̀bẹ̀ Aderombi ó sì dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣeun kò dúró síbẹ̀ nìkan o ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tó wà l'Amẹ́ríkà wọ́n parí ìjà ní àlàáfíà bá padà jọba pátápátá. Ìgbà tí Kayode gbọ́ pé Aderombi ti gbádùn ó fẹ́ padà ṣùgbọ́n ẹ̀pọ̀ òbòrò mọ́. Aderombi ní níbi tó bá mi déhùn ó tó gẹ́ wọ́ọ̀rẹ́ mi síwájú. Nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bó ti wù kọ́rí ò súnmọ́ tó kò sí ní tó lè fi mọ̀lẹ́bí wé o. Àwọn eléèbó ní blood is thicker than water. Lọ́rọ̀ mọ̀lẹ́bí àbí lọ́rọ̀ ìbí ẹ̀jẹ̀ tẹ́ ń wo ó nípọn ju omi lọ. Ọlọ́ba mi òkè òní járí dààmú o yóò sì dára fún wa. Lópin ọ̀rọ̀ mi ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ pé àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi pé àsìkò ní gbogbo nǹkan ntọ́wọ́ rẹ ọba tí tó báyìí mọ̀ fi gọ̀gọ̀ fà á dúró dàsìkò rẹ ọkàn rẹ ó sì balẹ̀. Tẹ́ ń bá ń gbádùn ètò yìí ẹ bá mi subscribe kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ comment sórí YouTube channel mi tá a mọ̀ sí Gboyewa Studio. Títí ìgbà míì tá a tún pàdé ire o. Nigeria, Yesterday and Today, written by Benga Oyelade. The 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present, with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí látọwọ́ Benga Oyelade, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀.